Mo ní ọmọ tuntun dé, you are welcome. Ìrìn àjò ayé tuntun ti bẹ̀rẹ̀ o. Orí Ọlọ́run máa lọ́mọ jẹ́ mo rò pé mọ́. Kakọ́lé bí ìmọ̀ orí ayọ̀ ní ó tó lọ́pẹ́. Mo kọrin mo rí fún mo ríra mi àwòrán ayọ̀. Mo rí fún mo ríra mi àwòrán ayọ̀. Ó jọ mí bí ìmúmú jòjò ló káàbọ̀. Ẹ̀bùn àkọ́kọ́ fún ẹ ọmọ mi ní Kúránì. Ọba máa kọ́ lọ́hùn máa kọ́ tóbi jọ kọ́ tèṣù. Ṣé gbogbo oríire ayé ọ̀run kò gbáyé pẹ́. Aljamali bọ́lọ̀ ń bá fẹ́ ṣàánú ẹrú rẹ̀ tó rọrọ̀. Alimubaraki bọ́lọ̀ ń bá fẹ́ ṣàánú fẹ́rù kan tó rọrọ̀. Ọmọ bíbí lọ̀gá fún gbogbo rẹ̀. Ẹ má fi ìwéra aṣọ àjọ mọ́tò tàbí ilẹ̀. Àrídùnnú kò ṣe fi ìwéra lórí kìtì ọmọ ń jẹ. Ẹni tí ó ní kódà kó lówó bíi Dangote. Ṣẹ̀rẹ́ ni tí ó ní even kó lówó ju Kárùnà. Ìgbésí ayé tírú wọn ń lò kò ì pé rárá. Torí tá a bá dàgbà tá a bá wá sípò padà. Ọmọ ní àròlé ó túmọ̀ pé a ò kú láyé. Ìdùnnú ni wọ́n, ìdùnnú lọ́mọ o, ìdùnnú ni wọ́n dákun fún wa lọ́mọ rẹ̀ o. Bí ti Sheikh Idris àti Mutiulayi ọmọ ńlá ọmọ tuntun dé, you are welcome. Ìrìn àjò ayé tuntun ti bẹ̀rẹ̀ o. Orí Ọlọ́run máa lọ́mọ jẹ́ mo rò pé mọ́. Kakọ́lé bí ìmọ̀ ìrìn ayọ̀ ní òótọ́ lọ́pẹ́. Àwọn akọrin àtúnkò èdè fáráyé jó. Pàrọ̀dún ti ìjájọ́ yà Ṣàngó Abíọ́dún. Olórin ayọ̀ tó ní túmọ̀ tó káyé lọ́gbọ́n. Mo pé tó gbọ́ ṣẹ̀wọ̀n náà mo dáńtọ̀ ògùn kọ́. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká o. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká. Àní àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká o. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká. Ẹ̀gbọ́n tóbi. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká o. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká. Sheikh Idris ó ní kí n máa kọrin tó ń fẹ́ Àkànó olórin ọba. Wípé àwọn ológo dídán ló lọ́jọ́ gbogbo. Ọlọ́kan mímọ́ onínúure. Mutiulayi tó yọ máa kejì o bí wọ́n nínú rí o. Ògo wọn ńlá dandanjọ́ àjíǹde. Àwọn ológo dídán ló lọ́jọ́ gbogbo. Ọlọ́kan mímọ́ onínúure. Torí ọmọ àkejì o bí wọ́n nínú rí o. Ògo wọn ńlá dandanjọ́ àjíǹde. Àní àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká o. Àánú Ọlọ́run ṣàlàgbà ẹ̀ má ṣe sáré ká. Torí ayé mi ti dùn ó ti ń lárinrin. Má fẹ́ kó gbẹ̀yìn ọpẹ́. Méjì ni ayé mi ti dùn ó ti ń lárinrin. Má fẹ́ kó gbẹ̀yìn ọpẹ́. Ayé mi ti dùn ó ti ń lárinrin. Má fẹ́ kó gbẹ̀yìn ọpẹ́. Ó yá ayé mi ti dùn ó ti ń lárinrin. Má fẹ́ kó gbẹ̀yìn ọpẹ́. Èní lọ́jọ́ pé o. Èyí tá ń ṣe kó mọ́ ọmọ tuntun. Tọ́lá wọn bá bùn wá lìgàlì Mukoiba ìdùnnú Abíọ́dún. Ayé mi ti dùn ó ti ń lárinrin. Ọlọ́run má fẹ́ kó gbẹ̀yìn ọpẹ́. Ẹ bá ń kọrin. Ayé mi ti dùn ó ti ń lárinrin. Ọlọ́run má fẹ́ kó gbẹ̀yìn ọpẹ́. Ọba ìlàyà aláwùrà tó fún wa lọ́mọ rẹ̀ nílé Mutiyu
pẹ̀lú Idris Honourable Idris nílé Mutiu Alhaji Idris ó ṣe wa lọ́mọ ìdùnnú fóbi wa kó sọmọ èyí náà ní ìdùnnú fún yín láyé o kọlọ́hún má fẹ́ kún gbẹ̀yìn là ń tọrọ ó yá o ayé mi ti dùn ó ti lárinrin adìyẹ yìí má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. ayé mi ti dùn ó ti lárinrin má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Ọlọ́run má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́ o má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Yá Rọ́bì má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́ o bókà yìí má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Mo kọrin ayé mi ti dùn ó ti lárinrin má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Ọláìdé óyá ayé mi ti dùn ó ti lárinrin má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Ó sọ wípé gbanigbani òun gbà mí òun ló dá mi. Wàkàfà bíláyì wàkìlá ó ti tó fún yín mo gbàlè àwọn èjì rẹ̀ wàkàfà bíláyì àlìmọ̀ Olúwa ti tó ní mímọ̀ fún yín wàkàfà bíláyì ṣẹ̀yìndà ó tó lẹ́lẹ́rìí fún yín ẹgbẹ́ yìí ẹ̀jẹ̀ Ọlọ́run má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́ yín Mutiu má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Ọlọ́run má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́ mi ìbà má fẹ́ kún gbẹ̀yìn ọpẹ́. Àní àkómọ̀jáde ọmọ ìdùnnú Adéwálé àkómọ̀jáde àìnúrìdọ́ máa wọlé máa rọra àfàgbà ẹ bá ń tọ́jú ìmáàmù Ali àfúnsọ́ làwọn kí ládùúgbò yìí o olórin tàdúgbò yìí kò ní bàjẹ́ bó wàá lámù ọmọdé alákọ̀ọ́ olórin ọ̀tún ó ṣe ọwọ́ ayé kò ní ìtẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ń lọ Ọlọ́run ti ń bá yín lọ. Sheikh Idris Honourable Idris Alhaji Idris ẹ tọ́jú bàbá ọmọ méjèèjì ni wọ́n lọ́wọ́ mi lìgàlí mò ń kọ́ ibà mi o wọ́n máa kí ẹ̀mú tí ò lọ yìí ọwọ́ ayé kọ́ ní tẹ̀yìn o bòwọ́ lámọ́ ọmọ bàbá Fatima akọ́mọjáde àní ọmọ tí a bí o ìjàbẹ́ ò ṣe ọ̀gá mi ìjàbẹ́ ó ní akọ́mọjáde ọmọ ìdùnnú ọmọ Mutiu láyò ọmọ Shehu Idrisi àní akọ́mọjáde ọmọ ìdùnnú ṣèkẹ́ tó pọ̀ fọ́ọ̀mọ wa akọ́mọjáde ọmọ ìdùnnú ṣèkẹ́ tó pọ̀ fọ́ ó sọ wípé wọ́n ní ẹ̀ má na bọ̀bọ̀ yẹn ara wa ní bọ̀bọ̀ yẹn bóyá ìjàkíjàkí ọmọ líle ló ń bímọ àwọn ọmọ líle ló ń bímọ àwọn ọmọ líle ló ń bímọ líle ló ń gbogbo ọmọ líle wọ́n ní ẹ má nà bọ̀bọ̀ ẹ̀bà ara wa ní bọ̀bọ̀ yẹ ara wa ní ìjàkíjà Amiru ìjàkíjà Baba Mustapha ìjàkíjà Baba Mustapha ìjàkíjà ó sọ wípé mo ra wọ́n sọ́ba Ọlọ́run tó ní mi àná mi rẹwà kò ní ó tún sàn mí ọ̀la lọ́jọ́ àgbà kọ́lá mi tó tẹ̀mí o kí n má parẹ́ wáyé àmì Ọlọ́run délé mo ra wọ́n sọ́ba Ọlọ́run tó ní mi àná mi rẹwà kò ní ó tún sàn mí ọ̀la lọ́jọ́ àgbà kọ́lá mi tó tẹ̀mí o kí n má parẹ́ wáyé àmì Ọlọ́run ó ní kí n má parẹ́ wáyé àmì Ọlọ́run ọba kí n má parẹ́ wáyé àmì Ọlọ́run ọba ó ní kí n má parẹ́ wáyé àmì Ọlọ́run ọba wọ́n parẹ́ wáyé àmì Ọlọ́run ọba ó ní ọba ńlá nìyá o ìwọ la fọba jẹ fẹni tá ń pè lọ́ba ikú bàbá yèyé ọba ni ọba làláàfin olúfọ̀rọ̀lù ọba ni ìlòbù àsákẹ́ ọba ni
gbogbo wọn pátá náà bẹ̀ lábẹ́ ọlọ́run ọba wọ́n tọ́ níwájú ọba tó fi wọn jọba àtàyà tọrùn lóògbé tí baba Mustapha ọba gbogbo tó mí pẹ̀lú èyí tí ó mí tó ọlọ́run ọba kí n mọ parẹ́ máa yé àmì ó yá ìjàkíjà ni ìjàkíjà ni ogo ìjàkíjà ni ìjàkíjà ni ìjàgàn nílé àwọn ọmọ líle. àwọn ẹ̀dàkùn iná sọlá ta sheik fọ́ọ̀rìn gbogbo àwọn tí ò gbọ́n ọlọ́mọsí àbá gbọ́n wọn gbogbo àwọn tí ò ní làákàyè yàwí yà lè mọ̀ sáyà mùbálíkà táyà sọ́lé àlá Muhammad ìrúsídì wálé àdáyà. yàwí yà lè mọ̀ sáyà mùbálíkà táyà sọ́lé àlá Muhammad ìrúsídì wálé àdáyà. yàwí yà lè mọ̀ sáyà mùbálíkà táyà sọ́lé àlá Muhammad ìrúsídì wálé àdáyà. Limazaya Mubalika Daya Sali ala Muhammad Lirushidi wali Adaya Inna salata ala nabiyyi dawahu Inna salata ala nabiyyi dawahu. Àbá tí kò jọrí gan. Inna salata ala nabiyyi dawahu tajribi lè jàrọ́ ha. Liman yakunu sakima. Àti tó bá rí bẹ́ẹ̀, inna salata ala nabiyyi dawahu 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 inna salata ala nabiyyi dawahu. Fọ́lẹ̀ inna salata ala nabiyyi dawahu. yàwé yàlè masaya mubalika táyà sọ́lé àlá Muhammad ìrúsídì wálé àdáyà. Yahawi Ẹ̀dàkúnlá bẹ́ẹ̀. Mubalika Daya Sọlí Tí a bá ké pé ó máa bọ̀ wá. Lirushidi wálé àdáyà. A kí àfáwà Mukoiba Abudu Rahmani. ẹ kú iṣẹ́ à ń kí yín ni. ẹ̀yin kan mọ̀ pé